Listen to your zodiac signs daily predictions for today, Wednesday, March 12, 2025. Wá gbọ́ ṣíṣe àti máṣe tòní gẹ́gẹ́ bí irúfẹ́ ìràwọ̀ tí ò ń lò. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run. Mo ṣèbà Ọ̀rúnmìlà, atórí ẹni tí ò sunwọ̀n ṣe. Mo júbà ọkùnrin, mo júbà obìnrin. Mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Èyí ni ìwádìí ojoojúmọ́ fún gbogbo ìràwọ̀ pátá àti ṣíṣe àti máṣe fún gbogbo ìràwọ̀ pátá ti tòní, tí ń ṣe ọjọ́ Wednesday, March 12 ọdún 2025 tí a wà nú ẹ̀ yìí. Ẹ̀yin tí ẹ̀ ń wò mí pátá, ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń share fídíò yìí kó kárí ilé kó kárí oko, kó lè jẹ́ ìwúlò àti àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Bẹ́ẹ̀ sì lẹ́yìn tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ẹ̀yin tẹ́ ń lo ìràwọ̀ iná tó kanranyan Aries, ẹ̀yin tá a bí láàrin March 21 sí April 20, ìrìnnì tí yín máa jẹ́ èyí tó máa jọni lójú dáadáa lénìí. Bẹ́ẹ̀ sì ni àwọn èèyàn máa gba tiyín púpọ̀ lọ́jọ́ tòní. Lénìí àwọn èèyàn máa dá yín mọ̀ sí, pàápàá tẹ́ bá tún lè sọ ọ̀rọ̀ tó máa dánmọ́rán, tẹ́ bá ní communication ability lénìí, á ràn yín lọ́wọ́ dáadáa láti àṣeyọrí lórí ohunkóhun lọ́jọ́ tòní. Tẹ́ bá rẹra yín lẹ̀ lénìí tí ẹ gbéraga rárá, àwọn èèyàn máa tún máa gba tiyín sí, wọ́n á sì tún pọ́n yín lé dáadáa sí. Lénìí tẹ́ bá wà motivated, èyí máa ràn yín lọ́wọ́ láti borí àìlera èyíkéyìí. Fáwọn tó bá jẹ́ ṣiṣẹ́ tó ń ṣe business, ó ṣeéṣe kí ènìyàn fẹ́ jí yín lówó àbí kí èèyàn fẹ́ já yín lólè lọ́jọ́ tòní. Fún ìdí èyí, kẹ́ rí dájú pé tó jowó yín pamọ́ dáadáa lọ́jọ́ tòní. Táwọn kan tuntun bá ń sọ sí yín lọ́kàn bí ìgbà pé kẹ́ ṣiṣẹ́ lé lórí fún ìdàgbàsókè, ẹ lè ṣe bẹ́ẹ̀, kò sí wàhálà. Ẹ ní ìrètí pé gbogbo nǹkan ti dára, kí ẹ jẹ́ kára yín yá gágá, kí ẹ má ṣe ohun tó lágbára jù ẹ̀mí yín lọ, kí ẹ sì ṣọ́wó ná lọ́jọ́ tòní. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ white sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lo ìràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus, ẹ̀yin tá a bí láàrin April 21 sí May 20, lénìí ó ṣeéṣe kí ara yín má fi bẹ́ẹ̀ yá gágá púpọ̀, tàbí kọ́kàn yín pòrúurú látàrí pé ìdàgbàsókè tí ò fi bẹ́ẹ̀ sí lórí àwọn nǹkan tí ẹ̀ ń ṣe déyìí sì lè fi jẹ́ kí àwọn nǹkan dàbí ìgbà pó fẹ́ sú yín díẹ̀. Lọ́jọ́ tòní kí ẹ má ṣe ròyìnròyìn ju bó ṣe yẹ lọ. Ẹ ṣáà plan láti wòye sí bí nǹkan yẹn ṣe fẹ́ ní ìdàgbàsókè, bí ìgbésí ayé ṣe fẹ́ ní ìlọsíwájú. Lénìí kẹ́ rí dájú pé ẹ ṣètọ́jú ìlera ara yín o, kó má bàa di nǹkan tó ṣe pé ìlera ara máa fẹ́ jẹ́ nǹkan tí a fẹ́ lágbára díẹ̀. Ẹ̀ní sì rèé, ènìyàn tí ẹ jẹ lówó, ó ṣeéṣe kí ó fẹ́ wá bá yín pé lágbájá, owó tẹ́ ẹ jẹ mí dà, kẹ́san padà. Lọ́jọ́ tòní tí ẹ bá dáwó náà padà, ó ṣeéṣe kó fẹ́ affect yín financially. Fún ìdí èyí, kẹ́ kíyèsára, kò dára kẹ́yin tẹ́ ń lo ìràwọ̀ yìí kẹ́ máa lẹ́yìn yáwó kò fi bẹ́ẹ̀ dára rárá. Lénìí ó dára tí ẹ bá lẹ fẹ́ lọ bá ènìyàn kan táre ò yá láti lọ bẹ̀ wò, kò sí wàhálà. Ẹ̀yin tẹ́ jẹ́ ṣiṣẹ́ kẹ́ gbìyànjú láti pàṣírí mọ́ o, pàápàá nǹkan tó bá jẹ́ nǹkan tó ṣe kókó, tó jẹ́ details tó wà very important tí yín, ẹ má ṣe jẹ́ kí ó hàn sẹ́nikẹ́ni rárá lọ́jọ́ tòní, kó má bàa fa complication. Ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́. Kò dára kí ẹ rìnrìn òru lénìí, bẹ́ẹ̀ sì ló dára kí ẹ tún ní ìgboyà dáadáa lórí ohunkóhun lénìí. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 láàárọ̀ sí aago 11 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lo ìràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini, ẹ̀yin tá a bí láàrin May 21 sí June 21, lọ́jọ́ tòní ayọ̀ yín á pinnu yín á dùn, ẹ sì máa ní ìgboyà púpọ̀ látàrí pé àwọn nǹkan tí ó ń dàbí ìṣòro tí ó tún wáyé nínú ìgbésí ayé yín, gbogbo ẹ̀ máa tó yanjú. Àwọn aáwọ̀ tó dẹ̀ wà láàrin ẹ̀yin àtàwọn olólùfẹ́ yín náà, gbogbo ẹ̀ máa yanjú lọ́jọ́ tòní. Bí ìrìnnì tí yín ṣe wá rí lọ́jọ́ tòní á jẹ́ káwọn èèyàn kọbi ara sí yín púpọ̀. Lénìí ẹ̀yin tẹ́ bá ń dín ìrìn àjò tó jọ mọ́ ọ̀rọ̀ iṣẹ́, ó máa lọ bó ṣe yẹ kó lọ, ṣùgbọ́n kò lè wà stressful díẹ̀ ni. Lénìí ó wá ṣeéṣe kí ẹ fẹ́ struggle láti gbájúmọ́ tẹ́ dáadáa lọ́jọ́ tòní látàrí indecision tẹ́ máa ní tàbí lack of motivation tẹ́ fẹ́ ní lọ́jọ́ tòní. Ẹ múra dáadáa lénìí kí ẹ dòrí lójú, ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ gbà àlàáfíà láàyè. Grey jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lo ìràwọ̀ omi agbára Cancer, ẹ̀yin tá a bí láàrin June 22 sí July 22, ọjọ́ tòní máa jọ́jọ́ tó dára. Ọkàn yín máa balẹ̀, ẹnu yín máa dùn tí ilé ọjọ́ tòní máa fi ṣú. Lọ́jọ́ tòní kí ẹ ṣe àwọn kan tí ẹ nífẹ̀ẹ́ sí láti máa ṣe tí ó bí ìdùnnú fún yín. Bẹ́ẹ̀ sì ni ó ṣeéṣe kẹ́yin tí ẹ̀ ń lo ìràwọ̀ yìí kí àìbalẹ̀ ọkàn kékeré kó fẹ́ wáyé fún yín.
fún ìdí èyí kẹ́ kíyèsára pẹ̀lú àwọn ọ̀rọ̀ tẹ́ máa sọ láwùjọ tí ẹ bá wà pẹ̀lú àwọn tó ṣe pé wọ́n jẹ́ olólùfẹ́ yín. Bẹ́ẹ̀ sì ni kẹ́ kíyèsára kẹ́ má nànà àpà, kẹ́ má náwó lórí àwọn nǹkan tí ó wà necessary. Ẹ gbájúmọ́ṣẹ́ dáadáa kẹ́ lè róge gbámú. Ẹ free mind yín kẹ́ jẹ́ kára yín yá gágá, kẹ́ sì pàṣírí mọ́ lórí àwọn nǹkan tí ẹ bá ń gbàlérò fún dáadáa kó lè já sáyọ̀ kó já síre. Aago 10 láàárọ̀ sí aago 11 kọjá ìṣẹ́jú 15 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó gbóná riri Leo, ẹ̀yin tá a bí láàrin July 23 sí August 22, ó ṣeéṣe kí ẹ fẹ́ ní mood swing púpọ̀ lọ́jọ́ tòní, tàbí kó dàbí ìgbà pé ẹ̀ ń fi ìbí ìgbà pé èèyàn kan fẹ́ disappoint yín, tàbí káwọn kan fẹ́ dalẹ̀ yín lọ́jọ́ tòní. Léèní kí ẹ má ṣe sọ̀rọ̀ ìtínú o, èyí tí ẹ fi máa ronú jinlẹ̀ nípa àwọn nǹkan tá fẹ́ máa affect mind yín. Ẹ sì rí dájú pé ẹ mú sùúrù lò throughout ọjọ́ tòní. Bóyá ẹ ti ní expectation tó pọ̀ jù látọ̀dọ̀ àwọn èèyàn ló fẹ́ fi eléyìí. Ní ìdàkejì sì rí fẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ yìí, agbára káká lè wà fún yín o, tó ṣe yí pé iṣẹ́ máa pọ̀ lọ́rùn yín díẹ̀ lọ́jọ́ tòní, tí èsì lè fẹ́ kára fẹ́ máa kan yín díẹ̀díẹ̀. Ẹ rí dájú pé ẹ kíyèsára pẹ̀lú ọ̀rọ̀ owó. Ẹ ṣọ́wó náà kí ẹ má nànà àpà, ó dára kí ẹ tọ́jú owó pamọ́, ìyẹn máa ràn yín lọ́wọ́ lọ́jọ́ iwájú. Léèní ẹ má dá sọ́rọ̀ tí wọn pè yín sí àbẹ́ tí ó kàn yín. Ẹ rẹra yín lẹ̀ kí ẹ pàṣírí mọ́ lórí àwọn nǹkan tó bá jẹ́ secret ara yín. Bẹ́ẹ̀ sì ni kí ẹ wá àkókò láti fi ṣe prayer lọ́jọ́ tòní dára. Royal blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 láàárọ̀ sí aago 11 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ funfun Virgo, ẹ̀yin tá a bí láàrin August 23 sí September 23, ó ṣeé ṣe kí ẹ jẹ́ center of attraction pẹ̀lú àwọn tó rọ̀gbà yín ká lọ́jọ́ tòní. Àwọn èèyàn máa gbárùkù tì yín, wọ́n á gbóríyìn fún yín látara ti tẹpámọ́ṣẹ́ tẹ̀ ń tẹpámọ́ṣẹ́ láàyè iṣẹ́ yín. Bẹ́ẹ̀ sì ni bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nǹkan ní ìṣe tó ṣe ipá dàbí ìgbà pó perfect á jẹ́ èyí tó ṣe ipá jẹ́ kí ẹ ní ìdàgbàsókè lórí iṣẹ́ yín dáadáa lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni ó dára kí ẹ báwọn èèyàn sọ̀rọ̀ dáadáa lọ́jọ́ tòní, ìyẹn máa tún ran iṣẹ́ yín lọ́wọ́ tí ẹ bá lè express ara yín dáadáa. Léèní kẹ́ rí dájú pé ẹ save owó, ìyẹn á ràn yín lọ́wọ́ lọ́jọ́ iwájú. Bákan náà kẹ́ mú sùúrù lò kí ẹ sì lọ understanding pẹ̀lú olólùfẹ́ yín kó má bàa bí issue láàrin yín. Léèní ẹ múra dáadáa, léèní kí ẹ dùn rí lójú. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ báwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ orange sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ márìmífín Libra, ẹ̀yin tá a bí láàrin September 24 sí October 23, ẹ lè rí dájú pé ẹ wá bẹ ìfẹ́ ṣàtúnṣe sáwọn nǹkan kan tí ó dàbí ìgbà pé ó nílò àtúnṣe nínú ìgbésí ayé yín tàbí lórí iṣẹ́ yín lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni àwọn kan tí ẹ ti ń pàtì lórí bísíǹsì yín lọ́jọ́ tòní, tẹ́ rí dájú pé ẹ yanjú gbogbo rẹ̀ látàrí pé àwọn kan dáadáa máa rọ̀gbà yín ká lénìí. Ẹ rí dájú pé àwọn tó bá ti ṣẹ̀yìn ẹ let's go kí ẹ foríjì wọ́n pátápátá lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni kẹ́ sì má ṣe fààyè gba kí kankan mú kí ara kan yín rárá lọ́jọ́ tòní. Lọ́jọ́ tòní ọkàn yín máa balẹ̀, bẹ́ẹ̀ sì lẹ máa lè láǹfààní láti pinnu láti gbégbèsè tí ó dára. Ẹ̀yin tó bá jẹ́ pé business yín small business lẹ́ ń ṣe iṣẹ́ tí ò tí ì fi bẹ́ẹ̀ gbalẹ̀ dáadáa, léèní ẹ lè gbàmọ̀ràn látọ̀dọ̀ èèyàn kan tó súnmọ́ yín, àmọ̀ràn wọn máa wúlò fún yín púpọ̀. Léèní dedication tẹ́ bá ní láàyè iṣẹ́, ó ṣeé ṣe kí ó fẹ́ bí ìdàgbàsókè fún yín láàyè iṣẹ́ yín. Bẹ́ẹ̀ sì ni ènìyàn kan tó ṣe pé ó tọ́jọ́ mẹ́ta tí ẹ ti mọ́ra, ó ṣeé ṣe kí ẹ tún pàdé lọ́jọ́ tòní. Ẹ mọ́kàn balẹ̀, léèní kí ẹ báwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, kí ẹ sì báwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín. Aago 12 ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ blue sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tútù Scorpio, ẹ̀yin tá a bí láàrin October 24 sí November 22, léèní ó ṣeé ṣe kí ẹ ní mood swing púpọ̀. Kẹ́ wá kíyèsára, ẹ má ṣe bá ẹnikẹ́ni fa fàǹfà àbí bẹ́nikẹ́ni sọ̀rọ̀ tó máa lọ jìnnà díẹ̀, kó má bàa bí kí nǹkan náà kí ó fẹ́ lágbára díẹ̀. Ó kẹ́ kíyèsára, torí tí ẹ bá tiẹ̀ wá lè control emotion yín, tẹ́lẹ̀ control mọ́ lára yín lọ́jọ́ tòní, ó ṣeé ṣe kó dàbí ìgbà pé máa fẹ́ pa ènìyàn lára lọ́jọ́ tòní. Kẹ́ kíyèsára dáadáa, ẹ mọ́kàn balẹ̀, gbogbo àwọn nǹkan ìyà tó kọjá lọ. Léèní tẹ́ bá lè gbé ìgbésẹ̀ pẹ̀lú ọpọlọ pípé ní àyè iṣẹ́ yín, ó ṣeé ṣe kó bí àwọn èrè owó tẹ́ òro kàn tẹ́lẹ̀. Léèní tẹ́ bá lo àkókò àti ìgbà pẹ̀lú àwọn ọmọdé, ó dára púpọ̀ o. Ẹ free mind yín kí ẹ jẹ́ kára yín yá gágá, kí ẹ sì má finú tán yàn rárá, kí ẹ má gbára léèyàn rárá. Ẹ mú sùúrù lò kí ẹ gbà láfíà láàyè. Violet jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ sí aago 6 kọjá 30 ìṣẹ́jú ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó
tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ inú àtùpà Sagittarius, ẹ̀yin tá a bí láàrin November 23 sí December 22 lénìí ẹ máa ní ìfọ̀kànbalẹ̀ téyì tí máa ràn yín lọ́wọ́ dáadáa láti achieve àwọn nǹkan tí ẹ ti ń pláànì dáadáa fún ìlọsíwájú yín. Àwọn tí tẹpámọ́ṣẹ́ tẹ́ ti ń tẹpámọ́ṣẹ́ látijọ́ mẹ́ta ó ṣeéṣe pé ó bí oore fún yín lọ́jọ́ tòní. Ẹ̀yin tẹ́ bá ti kówó lórí nǹkan kan látàrí advice téèyàn kan fún yín látijọ́ mẹ́ta ó ṣeéṣe kí ẹ rí ire ń bẹ lọ́jọ́ tòní dáadáa. Bẹ́ẹ̀ sì làwọn tó ṣe pé ó tójọ́ mẹ́ta tí ẹ ti mọra ó ṣeéṣe kí kan nu wọn kó fẹ́ dàbí ìgbà pé ó máa fẹ́ dàbí business partner fún yín lọ́jọ́ tòní. Léni kí ẹ gbájúmọ́ nǹkan tí ẹ kẹ́ gbájúmọ́, ẹ má ṣe fàyè gba confusion tàbí frustration rárá kí ẹ lè ní mental clarity. Léni ẹ má ṣàṣejù lórí ohunkóhun, ẹ tẹpá mọ́ṣẹ́ kí ẹ fi ọgbọ́n àtòyé tọ́lọ́ fún yín kóhunkóhun. Léni aago 9 láàárọ̀ sí aago 10 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọlọ pink sì jẹ́ kọlọ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ eléruku Capricorn, ẹ̀yin tá a bí láàrin December 23 sí January 19, ìrínisí yín lórí ìgbésí ayé yín, ìwòye sí yín lórí ìgbésí ayé máa yí padà lọ́jọ́ tòní téyì sì lè fẹ́ ní ipa rere tó máa kó nú ìgbésí ayé yín àti ìgbésí ayé àwọn tó rọ̀gbà yín ká. Ọjọ́ tòní lè jẹ́ ọjọ́ yípo padà nínú ìgbésí ayé yín tó ṣe pé ẹ máa lè achieve àwọn nǹkan tó ṣe pé ẹ sì ń lé láti achieve. Ó ṣeéṣe kí ẹ ṣalábàápàdé ènìyàn tuntun lọ́jọ́ tòní. Àwọn ìgbárùkùtì láti ọ̀dọ̀ àwọn ẹ̀gbọ́n àbáwọn àbúrò ó ṣeéṣe kí ìyẹn kó fẹ́ bí ire fún yín lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni ó ṣeéṣe kí ẹ jẹ́ center of attention ní àwùjọ yín lọ́jọ́ tòní pẹ̀lú, ṣùgbọ́n ẹ kíyèsára, ẹ má jẹ́ kí àwọn aráàta kí wọ́n dá sáàárín ẹ̀yin àtàwọn alásùnmọ́ yín lọ́jọ́ tòní kó má bàa bí tension díẹ̀. Bẹ́ẹ̀ sì ni lọ́jọ́ tòní ẹ máa dá sí ètò kan láyìíká yín tó ṣe pé ìyẹn máa jẹ́ kí àwọn èèyàn kí wọ́n fún yín ní ìgbóríyìn tàbí kí ẹ rí èrè ń jẹ lórí akitiyan tí ẹ ṣe lórí rẹ̀. Ó ṣeéṣe kí olólùfẹ́ yín kí wọ́n fẹ́ sọ àwọn ọ̀rọ̀ kan tó ṣe pé wọ́n wulẹ̀ mí rẹ̀ bẹ́ẹ̀ rárá, tó ṣe pé ìyẹn sì lè fẹ́ jẹ́ kí ọkàn yín pòrúurú díẹ̀. Ẹ rí dájú pé ẹ tẹpá mọ́ṣẹ́, ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ rẹra yín ńlẹ̀ kí ẹ sì wà determine lénìí. Aago 3 ní ọ̀sán sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọlọ purple sì jẹ́ kọlọ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius, ẹ̀yin tá a bí láàrin January 20 sí February 19 lọ́jọ́ tòní ẹ máa láǹfààní láti tún pàdé àwọn tó ṣe ipò tọ́jọ́ mẹ́ta tí ẹ ti ríra lọ́jọ́ tòní, tó ṣe pé ẹ máa túlù àkókò àti ìgbà tó dára papọ̀. Ẹ rí dájú pé ẹ gbé ròyìnròyìn nípa ọ̀rọ̀ iṣẹ́ sẹ́gbẹ́ kan kí ẹ sì báwọn èèyàn tó súnmọ́ yín ṣe léni gbogbo àwọn èròǹgbà tí ó tọ́ ẹ gbé kúrò lọ́kàn kó má bàa ṣàkóbá fún yín. Ẹ ṣe àwọn nǹkan tó ṣe pé ó jọmọ́ à ń ràn yàn lọ́wọ́, à ń sa ipá láti ṣakitiyan láti ràn yàn lọ́wọ́ láti lè ní ìfọ̀kànbalẹ̀ dáadáa lọ́jọ́ tòní. Tó bá ṣe pé àwọn kan fẹ́ fún yín lówó bóyá níbi iṣẹ́ ni, àbí èèyàn kan fẹ́ fún yín lówó tó ṣe pé tọ́jọ́ mẹ́ta tó ṣe pé ó ti pẹ́, ó ṣeéṣe kí àwọn owó náà kí wọ́n fún yín lọ́jọ́ tòní o. Ṣùgbọ́n kẹ́ kíyèsára kẹ́ má ṣe nànà àpàrà rárá. Ẹ mú sùúrù lò nínú ọ̀rọ̀ olólùfẹ́ yín látàrí pé ó ṣeéṣe kí àìgbọ́ra-ẹni-yé kó fẹ́ wáyé, pàápàá ọ̀rọ̀ tí wọ́n bá sọ yín lè má fẹ́ gbọ́yé téyì sì lè fẹ́ bí kí ìpòrúru ọkàn wà fún yín títí tí ilé òní yóò fi ṣú. Léni kí ẹ rẹra yín ńlẹ̀, kẹ́ ṣe nǹkan yín létòlétò, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn lénìí. Yẹ́lò jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 ní àṣálẹ́ sí aago 8 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tí kì í ru Pisces, ẹ̀yin tá a bí láàrin February 20 sí March 20 léni ó ṣeéṣe kó dàbí ìgbà pé ó rẹ̀yìn tẹ́. Bẹ́ẹ̀ sì ni ọkàn yín lè tún pòrúurú lọ́jọ́ tòní. Léni kí ẹ rí dájú pé ẹ relax látàrí pé rírẹ̀ tó fẹ́ rẹ̀yìn ó ṣeéṣe kó dàbí ìgbà pé iṣẹ́ tẹ́ ti ṣe látijọ́ mẹ́ta ló fà á. Léni kí ẹ rí dájú pé ẹ kíyèsára pẹ̀lú ìbínú yín, kí ẹ mọ́kàn balẹ̀ dáadáa, kí ẹ sì wá ìrọ̀rùn láwùjọ yín láti wọ́nà àbáyọ sí situation èyíkéyìí tó bá jẹ́ lọ́jọ́ tòní. Ó dára kí ẹ lo àkókò àti ìgbà tó pọ̀ níta, èyí máa ran ìlera ara yín lọ́wọ́ dáadáa lénìí. Ó ṣeéṣe kí ẹ rí owó lọ́nà tó pọ̀ lọ́jọ́ tòní, ṣùgbọ́n ọjọ́ tòní tún jọ́jọ́ tó dára púpọ̀ láti fi bá àwọn èèyàn ṣe, pàápàá àwọn èèyàn tó ṣe é pé tọ́jọ́ mẹ́ta tí ẹ máa ń ríra yín tó ṣe é pé kì í ṣọ̀pọ̀ ọ̀gbà lẹ máa ń ríra yín. Léni kẹ́ kíyèsára pẹ̀lú ọ̀rọ̀ yín ní sísọ ní inú relationship yín lọ́jọ́ tòní. Kí ẹ ṣe dáadáa sólólùfẹ́ yín, ìyẹn máa jẹ́ kí ìbáṣepọ̀ yín kí ó dánmọ́rán dáadáa lénìí. Ó ṣeéṣe kó máa ṣe yín bí ìgbà pé bóyá olólùfẹ́ yín bóyá ó ń ka ọ̀rọ̀ fámìlì tiẹ̀ kan ju tọ̀dọ̀ tí yín lọ lọ́jọ́ tòní, ṣùgbọ́n kẹ́ rí dájú pé overlook ẹ̀ kó má bàa bí issue. Léni kí ẹ má ṣe kánjú ju bó ṣe lọ lórí okòhun, ẹ ṣe nǹkan yín létòlétò, kí ẹ rí dájú pé ẹ ṣèlérí ohun tẹ́ lè múṣẹ. Bẹ́ẹ̀ sì ni kí ẹ má kanra mẹ́nikẹ́ni lénìí. Yẹ́lò jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí.
aago 3 ní ọ̀sán sí aago 5 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run Ọba Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Fẹ́yìn tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo á jẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.